Oriki kádùn Aminat kofoworola Ajoke ní sọdún. Ayolúfẹ́mi Ibrahimu Ayolúfòròlú ọmọ mo níyọ̀ ńlé mo jà tẹ́ mo lépo lé mo jẹ lání funfun mo rí wòwòrè balùwẹ̀ láàjìn. Mama ire olúwa àtúnṣọ́bùrù Mama Sirati Ibrahim olúwa ṣe ń dára ni mo ń ké sí lọ́wọ́. Àṣeyí ságbọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe. Ọkọ rẹ ló rán mi wá o. Ọkọ rẹ ló wá mi wálé. Ọkọ rẹ ló rán mi wá o. Ọkọ rẹ ló gbé mi débi. Olókìkí ọlá wá lọ bá mi kì í fẹ́ mi. Ọkọ rẹ ló gbé mi wá. Òkú ọdún Alájọkẹ́ ó sì kúyè dùn. Àṣeyí sámọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe lágbára Ọlọ́run ọba. Aminat kofoworola o. Mama Abdulsaburu Mama Sirati ni mo ń ké sí lọ́wọ́. Bó ti wá wù kó o pẹ́ láyé tó Olódùmarè oníjó báwọn tanná mọ̀ sáré ọmọ. Ọdọọdún ní sáfórúwé ọdọọdún lẹ̀wà ń wà o. Ọdọọdún la rọ́bòbí lórí àtẹ. Ọdọọdún la ó mọ rí ọwọ́ bí ìran lágbára Ọlọ́run ọba. Ọkọ rẹ ló ní wá bò kì í fẹ́ òun. Ayọ̀ òun ìdùnnú òun ẹni ìkejì òun ayọ̀ òun. Ó ní bò kì ọ̀pọ̀ ní sọjọ́bí rẹ kó o pẹ́ láyé kó o gbogbo tọ́ kó o mọ̀ ṣe fọdún èyí ṣe mọ́. Ó pé ń bọ́ relé àwọn bàbá tó bí ọlọ́mọ. Inú ilé ló bá wà kówó jẹyin kú lé ló bá wà kówó dẹ̀dẹ̀. Ìyàrá ló bá wà kówó kankan lè gbéra nílẹ̀ kó dìde járe lé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ wọn ní ìnísà o. Ọmọ wọn ní ìnísà o. Ìyèmọ̀jọ ọmọ àkógbé ó rájò. Ọmọ afọ́rújọ ọmọ àrífàsọ lọ́mọ àrítayéṣe. Ìwọ lọ́mọ arọ́bàtà lábẹ́lẹ̀ lọ́jà ọ̀bọ máa fẹ́ wúrà gbàjàgbọ́dà sínú ọ̀tìn. Mo pé kán láì dálẹ̀ Haúsá obìnrin tí Ìjẹ̀ṣà yẹ́rìn pẹ̀lú àkàṣọkọ bàbá láì dálẹ̀ ní sọmẹ́nu mo jábẹ́ lọ. Kékeré nìsà kékeré nìsà kékeré nìsà akin àgbà nìsà wọn lọ mọ̀ràn. Èyò nígbẹ́ nìsà kọ́ mọ̀mọ́ gbẹ́dẹ́nu. Èyò nígbẹ́nu lé àwọn bàbá rẹ̀ kọ́ mọ̀mọ́ gbẹ́dẹ́nu. Ọgbọ́n níbẹ̀ ló dòkú bàbá tó bí ọlọ́mọ. Kékeré nìsà akin àgbà nìsà wọn lọ mọ̀ràn. Nínú ilé bàbá rẹ̀ ni ìṣẹ̀ṣú ńbálà màdèrè ńbálà dúkẹ́ ńbálà màsídòdò gbòòrò. Nínú ilé bàbá rẹ̀ ni ìṣísà ní sẹ́bọ̀ bí ìkódò mọ́gbẹ́ ìkòrò sẹ́bọ̀ bí ìkódò mọ́fà àti sáàtì kòrò lámùjọ lá bọ́dún bá pélé bàbá tó bí ọlọ́mọ. Ọtí ní ẹ̀wọ̀ mi bó ṣe tẹ́rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ. Èpè ọjà mọ́kọ rọ́ọ̀kì kàkà képe ọjà yín bàbá yín àsọ̀wọ̀n àdúdú àmọ́ dábí kóró òsín. Ọkọ ọdún ọ̀sùn kú àṣeyẹ Aminat kofoworola o. Mo pé mo mọ ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Mo pé mo mọ pálọ̀ àwọn bàbá rẹ̀ ọmọ wọn ló kí àyàn o. Ọmọ olúkìjì ni mo ń ké sí. Ọmọ ọdún adé aláàjọpé èrè nílé bàbá tó bí ọlọ́mọ. Òjò pẹ́ wàá ra mi dànù. Ó dalẹ̀ òjò péré lẹ́kí. Ó ti gẹ́gẹ́ bí àsọ̀rẹ́ tó pamọ́ mi lára nílé bàbá tó bí ọlọ́mọ ni. Òjò bá ti dá màyà mú mi bora bí ológun aṣọ. Ọ̀rí òkú ajá bàbá yín tilẹ̀ gbọ́dọ̀ jẹ ayé rẹ̀ lẹ́ gbọ́dọ̀ fètè bá. Bọ́kàn bá wa jìnnà wọn pẹ́ pín tèmi nílé bàbá tó bí ọlọ́mọ ni. Mo gbà pa mo gbà tán mo gbàrúkẹ́ tó fi ń yọ mí mo gbẹnu gbódógí tó fi ń gún mi. Ọmọ rágbìjọ lókè méjì takọtabo lórí àgbà. Ọmọ kò dùn mí ẹni àrílà àrò fún ọmọ onípòpò àjídé èwe. Àṣeyí sámọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe ọdún owó ọdún ọ̀la ọdún yìí láwùjọ lágbára Olódùmarè wà ní kanjú kó nírèlẹ̀ ó sì mọ̀ ga ni.